Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. A kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fún ẹ̀yin tẹ́ ń come across YouTube channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí channel, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ kẹ́ lọ wo eré Rẹ̀mílẹ́kún produced by Damilola Oyin. Nínú eré Rẹ̀mílẹ́kún, ẹ máa rí oríṣiríṣi ẹ̀kọ́ láti kọ́. Ẹ máa rí àrà tí Damilola dá nínú eré yẹn. Ẹ̀yin olólùfẹ́ Damilola Oyin, ẹ lọ wo eré yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lọ wo eré Rẹ̀mílẹ́kún. Ẹ máa rí oríṣiríṣi àrà. Very funny, ó wà interesting. Ẹ máa rí oríṣiríṣi láti kọ́. Ẹ máa rí one or two things nínú eré yẹn láti kọ́. Ẹ máa rí role tí oníkálukú play nínú eré yẹn. Ẹ̀yin fans mi, ẹ̀yin fans Damilola, ẹ lọ wo eré Rẹ̀mílẹ́kún. Ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí. Fún ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé, mo really, really appreciate it. Mo gbà ládùrá pé àpò yín ò ní gbẹ. Owó tẹ́ fi ń ṣe data náà, tẹ́ fi ń gbọ́ mi, Ọlọ́run máa pèsè fún yín. Thank you guys, I really appreciate you. Thank you all. Please go and watch Rẹ̀mílẹ́kún. See you guys in my next video. Bye.